lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá fún Mary, ọ̀rá fágùntàn, ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá fún Mary, ọ̀rá fágùntàn, ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mary. Now ẹ jẹ́ kí n fèsì sí ọ̀rọ̀ méjì tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́yìn iṣẹ́ tí mo ní mo fẹ́ jẹ́ fún yín. Àkọ́kọ́ ò ní ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn brothers wa sọ, tàbí bóyá dáàdì wa dẹ̀ ni ká pè wọ́n ni, tí wọ́n ní àwọn gbọ́ ìròyìn tàbí àwọn mọ ìtì tí àwọn DSS ń gbèrò tàbí tí wọ́n múra láti ṣe. Kí ni ète tí wọ́n sọ nípa rẹ̀? Òun náà ni pé wọ́n ní àwọn gbọ́ pé àjọ DSS wọn ò fẹ́ lé olóyè Sunday Igboho káàkiri, wọn nídìí láti lé, wọn dẹ̀ ní lọ́kàn láti lé, wọn dẹ̀ sọ pé àwọn fẹ́ lólóyè Sunday Igboho. Ẹ̀yin lẹ́ elaborate nǹkan tí ò nídìí. Bí púpọ̀ nù yín ṣe fi ẹnu dá nǹkan lẹ̀ náà nìyẹn. At the end of the day tá a padà rẹ́ nìkankan mọ́, kì í wù mí láti rọ́bìṣì ọ̀rọ̀ ẹnìkankan, kì í ṣe pé mo wá láti wá rọ́bìṣì ọ̀rọ̀ ẹni yẹn. So but ẹ jẹ́ kájọ fojú inú wò ó, kájọ dẹ̀jọ́ fi ti inú gbọ́. Wọ́n ní nǹkan tí àjọ DSS ń gbèrò ni pé wọ́n máa lọ wá máàsì àwọn èèyàn tó súnmọ́ olóyè Sunday Igboho, máàsì tó máa jọ fèsì wọn. Like bóyá Koiki nìsín wọ́n á wá máàsì tó jọ Koiki, bóyá èmi nìsín wọ́n wá máàsì tó jọ mí, so that a wà súnmọ́ olóyè. Wọ́n wá ní àjọ DSS ó wà fáwọn yẹn ní abẹ́rẹ́, wọ́n wà fi gún olódì olóyè Sunday Igboho, because kò sí nǹkan tí yóò kan Májàsọ́lá lágbára Ọlọ́run, kò dẹ̀ sí nǹkan tí yóò ṣe. So ẹni yẹn wá ní kí wọ́n mọ̀ pé voice note yẹn oríṣi èèyàn bíi 10 lọ́sẹ̀ǹdẹ̀ ẹ̀ sí mi, ntáwọn tó ń gbọ́ ni o, ntáwọn tó ń gbọ́ ni o, ntáwọn tó ń gbọ́ ni o. Now number 1 mo lè pè ní propaganda, because àwọn tó wà ní àjọ DSS mo láǹfààní àti sọ fún ọ wípé they are very very intelligent people, wọ́n wà exceptional. Yàtọ̀ sí ọ̀nà tí wọ́n gbà láti wọlé olóyè Sunday Igboho tí wọ́n bà nǹkan jẹ́, mo fẹ́ lè sọ pé àwọn tí wọ́n rán ni wọ́n ṣiṣẹ́ jẹ́, ni wọ́n jẹ́ iṣẹ́ kọjá bíi tí wọ́n rán wọn, tàbí special duty tíjọba gbé fún wọn, tàbí táwọn ọ̀gá wọn gbé fún wọn, tàbí táwọn tó kórìíra ìran Yorùbá gbé fún wọn, tàbí tí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n bèlè ìpolóyè Sunday Igboho ń dínà wọn, tí wọ́n instruct wọn láti lọ ṣe. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àjọ DSS àwọn èèyàn tó wà níbẹ̀ láti A to Z wọ́n wà intelligent, because wọ́n ní training wọn ò ní wípé oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ní ìpín kọ̀ọ̀kan fún. Àwọn kan wà tá à ń pè ní anti-piracy, àwọn kan wà tó jẹ́ pé crime ni wọ́n wà fún, àwọn kan wà tó jẹ́ wípé olè jíjà làwọn wà fún, àwọn kan wà tó jẹ́ wípé àwọn tí tán ta nǹkan rọ̀bìrọ̀bì làwọn wà fún. Gbogbo wọn ló specialize lórí nǹkan kan. Now wọ́n wá wà intelligent débi wípé ǹjọ́ mọ̀ wípé àjọ DSS ò kí ń gba bribe. Ọlọ́pàá lè gbàbẹ̀ tẹ́lẹ̀, owó kékeré lè entice ọlọ́pàá, owó kékeré ò lè entice DSS lábẹ́ ibi tí òkò kéré mọ́. Tí wọ́n train wọn fún tiwọn nìyẹn, wọ́n ì gbàbẹ̀ tẹ́lẹ̀ o. No, wọ́n ì gba bribe. Nígbà tán bá ti wá lè gba bribe yẹn, wá rí i pé iṣẹ́ wọn máa wà sensitive, ò lè mọ action wọn, ò lè mọ nǹkan tó ń bọ̀ wá sí. Wọ́n ì dẹ́ sọ fáwọn ọlọ́pàá gangan ń pé báwọn ṣe fẹ́ rìn ní, ò lè ever rí DSS kan ta kó sọ fún colleague ẹ̀ pé a fẹ́ lọ, à ń lọ síbì kan lọ́la. No, because kálá àwọn ọlọ́pàá ni wọ́n ní kán carry out iṣẹ́ yẹn sílé olóyè Sunday Igboho, lára wọn ò ti pé olóyè pé aláyé ẹ kú òǹlé o,
tó bá ti di bíi 10 o because bíi 11 sí 12 yẹn a máa wá sọ́dọ̀ yín o láti wá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí olóyè ó ti múra lẹ̀. mi ò bá àwọn ọlọ́pàá jẹ́ o ṣùgbọ́n tí mò ń sọ fẹ́ nìyẹn ni wípé àjọ DSS ò lè sọ́ńbì kankan wípé àwọn fẹ́ máa ṣe máàsì ẹnìkan kò make sense ẹni tán bá ṣe máàsì ẹ̀ ńbò ni yọ́ lọ ńbò ló folóyè sí tí ó ti lọ bá tí ó ti lọ fa abẹ́rẹ́ gún so kò sọ̀rọ̀ gidi kankan nínú ọ̀rọ̀ pọ́n fẹ́ ṣe máàsì ẹnìkan tí yọ́ jọ wọ́n ṣe máàsì ẹnìkan tí yọ́ jọ lágbájá tàbí ṣé ti ìyàwó ẹ̀ náà máa ṣe ni kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà ní àbí òrí ìyàwó ẹ̀ àbí ti ta ni so kò sọ̀rọ̀ nínú yẹn láti máa pín káàkiri tàbí láti máa gbé káàkiri kò sí nǹkan tó jò tó ń bẹ̀. now ẹlẹ́ẹ̀kejì tèmi Àkàndá fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni voice note tí ó ń káàkiri lórí WhatsApp bẹ́ẹ̀ àjọ United Nations àbí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti pe bàbá Ọbásanjọ́ wọ́n ti pe bàbá Ayọ̀ Adébánjọ wọ́n fẹ́ negotiate pẹ̀lú wọn restructuring dẹ̀ làwọn yẹn ń fẹ́ kínní kankankan ìgbàdógóje wọ́n ti wà nípàdé báyìí o wọ́n ti wọlé sínú ilé kan báyìí o propaganda náà ni kò sóòótọ́ kankan nínú ẹ̀ and possibility wà mi ò sọ pé bóyá ẹ lè rí wọn ń bì kankan o ṣùgbọ́n àjọ kankan ò ní pè wọ́n ní bòńkẹ́lẹ́ láyé pé ọyá o ẹ̀yin méjì yẹn ni kẹ́ ẹ wá o sáwọn méjèèjì Yorùbá well a lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ dífáfẹ́ni tí ń lànà àgbàrá lẹ́rùn ẹ jẹ́ ká fi àsìkò yìí sọ fún bàbá wa Ayọ̀ Adébánjọ àti bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ whenever tí wọ́n bá pè yín tó bá ṣeéṣe wípé ẹ̀yin méjèèjì ni wọ́n pè lóòótọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o à ń rọ̀ yín ni o because ẹ ti ṣiṣẹ́ tó pọ̀ fúnra yín àti fún ìlú tẹ́ gbàgbọ́ nínú ẹ̀ ẹ rántí pé alẹ́ lẹ́yìn wà alẹ́ yín lẹ wà yìí alẹ́ tẹ́ wá wà yẹn ẹ má ṣe nǹkan kékeré tí yóò bàjẹ́ so ẹ má gbẹnu wa sọ̀rọ̀ rárá whenever anybody bá pè yín ẹ gbẹnu ara yín sọ̀rọ̀ jẹ́jẹ́ because ntàwa ń fẹ́ kọ́ lẹ́yìn ń fẹ́ ntàwa ń fẹ́ òní self determination we want Yorùbá nation and we stand by it àdẹ̀ní dà àní dàlúrú àdẹ̀ní fàjàngbọ̀n yóò dẹ̀ tó wa lọ́wọ́ bí yóò ṣe wá jẹ́ ẹ̀yin fi wálẹ̀ pẹ̀lú ẹ̀ bá a ṣe rìn ẹ̀yin má wulẹ̀ bọ́dà ṣùgbọ́n tán bá bèrè lọ́wọ́ yín ẹ má sọ wípé restructuring ni Yorùbá ń fẹ́ ẹ sọ pé restructuring ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ń fẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re yàtọ̀ sí Yorùbá ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá lẹ Afẹ́nifẹ́re ẹgbẹ́ pọ̀ ẹgbẹ́ ju 1000 lọ so báwo la Afẹ́nifẹ́re ṣe máa gbẹnu gbogbo wọn sọ̀rọ̀ so bàbá Ayọ̀ Adébánjọ torí tó bá padà jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ló ṣe rí á padà gbọ́ náà ni ṣùgbọ́n kò wá ní dáa kí a fi àbùkù kàn yín lọ́jọ́ alẹ́ lọ́jọ́ ogbó because ọ̀kankan nínú yín ẹ̀ ti lé ní 80 years lélẹ̀ tó túmọ̀ sí pé àtúbọ̀tán nìkan ló yẹ ká ẹ máa dúró dè ẹ má dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́ because tẹ bá lè ń dá sọ̀rọ̀ Nàìjíríà gbogbo ọgbọ́n tẹ ẹ ní láti kékeré ìmọ̀ tẹ ẹ ní láti kékeré tẹ ẹ lò dàsìkò yìí tí ò work kì í ṣe ìsìn ni yóò ẹ̀sẹ̀ wá work à ń bẹ̀ ni o mo wá rí fágbà o bàbá Ayọ̀ Adébánjọ afẹ́ràn yín gan ṣùgbọ́n mọ́gbẹ́nu Yorùbá sọ̀rọ̀ bàbá wa olóyè Àrẹ̀mú Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ à ń bẹ̀ yín ni torí Ọlọ́run ẹ̀yin ti wáyé ẹ̀ráyé wá ẹ̀ráyé gbé ẹ̀dẹ̀ ti gbìyànjú agbára yín ṣùgbọ́n ẹ̀fà wa náà lẹ̀ ńgbà tí yín ẹ jà fúnra yín àwa náà fẹ́ jà fúnra wa so whenever tí àjọ kan bá pè yín béèrè wípé kí ni Yorùbá ń fẹ́ ẹ sọ fún wọn wípé kán béèrè lọ́wọ́ Yorùbá gangan ẹ̀yin ò kí ń ṣe Yorùbá sà ìkan nínú Yorùbá ni yín so ẹnìkankan ò lè gbẹnu generation yìí sọ̀rọ̀ generation yìí ti gbìyànjú agbára tiwọn kò wọ́ọ̀kì fún wa àwa generation yìí náà yọ wọ́ọ̀kì o kò wọ́ọ̀kì o ẹ jẹ́ káwa náà kọ́kọ́ dóògùn wò ná bí yọ jẹ́ bí ò ní jẹ́ ẹ̀fíwálẹ̀ ká kọ́kọ́ gbìyànjú agbára wa ná God bless you sir God bless you sirs bàbá Ayọ̀ Adébánjọ àgbáyé ọ̀dàlẹ̀ o olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àgbáyé ọ̀dàlẹ̀ o ṣùgbọ́n ẹ má gbẹnu wa sọ̀rọ̀ mo tó ń wọ̀ọ̀nù yín ni o mọ́mọ́ tí ń bọ̀ lẹ́yìn ẹ o lọ́jẹ́ kí n sọ pé mo wọ̀ọ̀nù yín ni àbí ọmọ náà mo wọ̀ọ̀nù bàbá mo wọ̀ọ̀nù yín ni o ẹ̀ ní jìn sọ́fin o Jésù Olúwa wa tẹ̀gbẹ́ Allahu Akbar sallu ala nabi karim sallallahu alayhi wa sallam iléyá ń bọ̀ lọ́nà lágbára Ọlọ́run àjọ péjú sẹ́ni
àwọn tí wọ́n wà ní àkóló àwọn DSS ọ̀nàkọ́nà tá a bá lè gbà láti sọ̀pọ́ọ̀tì wọn ẹ jẹ́ á jọ ṣàpérò rẹ̀ aláǹfààní láti mọ àwọn ẹbí wọn tàbá wá ní ọ̀nà kan tàbọ́nà kejì láti dìde ìrànlọ́wọ́ tẹ́ mọ̀ wípé àgbà òṣèlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro baálé ilé wọn ò kú ṣùgbọ́n breadwinner family breadwinner àwọn families ni wọ́n kó sí àtìmọ́lé yẹn aya ń bẹ ńlé ọmọ ń bẹ ńlé ọkọ ń bẹ ńlé báwo ni wọ́n sì gbégbé ayé wọn torí tí wọ́n kọ́ ni wọ́n ti ń ṣe náà ṣe ń ṣe torí èèyàn ran Yorùbá ni bọ́ bá jẹ́ èèyàn kan ló ṣẹlẹ̀ sí mo trust Lady K mo trust Omíyalé mo trust Táíwò mo trust àwọn tó kù àwọn náà ó ti gbìyànjú láti support irú ẹni bẹ́ẹ̀ ìdènà tó fi jẹ́ pé a lè dá wọn dá àti ẹ̀ gbọ́dọ̀ dá wọn dá kò tiẹ̀ tọ́ sí wa ká dá wọn dá torí pé àwọn náà jẹ́ bẹ́ẹ̀ so mo ń rọ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko tẹ́ bá ní ọ̀nà láti fi support wọn mo lè mọ́ láǹfààní láti fún yín ní nọ́mbà àwọn èèyàn wọn but mo láǹfààní láti sọ fún yín pé ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe fún wọn yóò dọ́dọ̀ wọn wọn ó dẹ̀ fèsì padà fún yín ẹ mọ̀ wípé ó dọ́dọ̀ wọn kẹ́ ẹ lè mọ̀ wípé Àkàndọ̀rọ̀ Awíkonko ibi tẹ́mi bá ń lọ ni mo máa ń sọ ẹ mọ̀ bá a ti ṣe lórí ọ̀rọ̀ gangan bákan náà lẹ mọ̀ bá a ti ṣe lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ta ni ká ẹ jẹ́ ká gbìyànjú láti support now lórí ọ̀rọ̀ gangan a sì máa padà sórí ẹ̀ because ìlú gangan àwọn ìgangan development advocate honestly àwọn tí wọ́n ṣe fọkàn tán ni wọ́n especially president wọn Dọ̀tun in fact wọ́n láìkí wọ́n pọ̀ ìdí ni wípé n tí wọ́n rí kó jọ wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí mi nǹkan wọ́n sẹ́ǹdì bí wọ́n ṣe gbàjọ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ṣùgbọ́n mo wá rí i pé owó àwọn ò tó nǹkan kan láti ṣe anything fáwọn èèyàn tá a la fẹ́ ṣe nǹkan fún ṣùgbọ́n ká tó padà sórí ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ eléyìí tá à ń jẹ lẹ́nu yìí ká jẹ tán bí igi bá wó logi tòkè rẹ̀ láàkọ́kọ́ yanjú eléyìí tó dé bá wa yìí là ń kọ́kọ́ gbọ́ná á padà sórí ẹ̀ lágbára Ọlọ́run so àwọn èèyàn wa tó wà látìmọ́lé àwọn ẹbí wọn wọ́n dọwọ́ wa wọn ò tọrọ lọ́wọ́ wa o ṣùgbọ́n tó bá yẹ téèyàn bá máa mú wá tí wọn ò bá ṣe mú wá ó yẹ káwa náà lè ṣe gbà kárántì àwọn ẹni wọn tó wà níbi tí wọ́n wà láì dẹ́ṣẹ̀ láì fàjàgbọ̀n láì dà lóró ta nígbàgbọ́ wípé Ọlọ́run ó yọ wọ́n àmọ́ pé Ọlọ́run ó yọ wọ́n ṣùgbọ́n àfẹ́kọ́ pẹ́ kó tó yọ wọ́n Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa náà Ọlọ́run alààyè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ lórí ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ní +234 904 851 9362 àwọn èèyàn ń pè mí mi ò láǹfààní àti gbé pè ní o +234 904 851 9362 ó wà lórí tọ́pìkì yìí náà ẹ máa rí nọ́mbà mi ń bẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ mẹ́sẹ̀gì mi tẹ́ bá pè tí n bá pìkì ẹ mẹ́sẹ̀gì mi màá rẹ́spọ́ndì sí mẹ́sẹ̀gì yín lágbára Ọlọ́run ẹ má kúrò lórí péjì yìí láì láìkì láì fọ́lò rẹ̀ torí láti máa rí àwọn information míì tí yóò tún padà jáde ni a kí gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá yọ̀ọ̀dà Yorùbá ní ta bá bó ń ṣe ṣiṣẹ́ yóò ṣe o bá àdẹ̀bó níṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ yóò ṣe àákò ní yọ̀ọ̀kan gbà ṣùgbọ́n steady tá a fi jẹ́ kọ́ gbà á kò ẹ̀jẹ̀ àkó ipa tiwa lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ jẹ́ kí adìẹ yín tí bá ń làágùn kó o gùn ọmọ àbí kí ìyẹ́ ọmọ bò ó gùn rẹ̀ kó o gùn rẹ̀ ó tètè yọ jáde ẹ̀wí ta saran fásaran ẹ̀wí ta saran fásaran ẹ pé ìjọba ibi tí wọ́n bá ti gbọ́ ẹ bá wọn ṣe létí ijó tọ̀rọ̀ kí wọ́n fẹ̀ni wa lọ́rùn lẹ̀ kí wọ́n jọ ráàyè sílé ayé ẹ̀ kò lẹ́sẹ̀ nìkankan o ẹ̀tọ́ wa là ń béèrè fún òfin kankan ọ̀dẹ̀ tako ẹ̀tọ́ ọmọnìyàn Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ subscribe sí YouTube channel mi Àkàndọ̀rọ̀ Awíkonko live Àkàndọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwà ṣe o God bless you all iná ò ní tẹ́wọ́ yín o
ẹ̀ ní táwọ́ ná bẹ́ẹ̀ lẹ̀ ní tọrọ jẹ.